ìṣirò níṣẹ́jú kan. Tẹ́ ẹ bá ń tẹ̀lé yìí ká lọ, ẹ ti lè wá square nọ́mbà tó bá parí pẹ̀lú 5 o, gẹ́gẹ́ bí àpèjúwe 35 squared. Bẹ́ẹ̀ ni ẹ lè wá lágbárí yín láìlẹ̀rọ ìṣirò níṣẹ́jú àyà kan. Òun náà ni pé ẹ mọ̀ multiply nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú eléyìí tó tún kàn nínú òǹkà tí a mọ̀ sí 4. 3 times 4 12. Ẹ máa ní 5 times 5 25. Kódà ó ṣiṣẹ́ fún nọ́mbà ondígíìtì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Òun náà ni pé a máa multiply nọ́mbà alákọ̀ọ́kọ́ pẹ̀lú eléyìí tó tún kàn nínú òǹkà 110. 10 times 11 110. 5 squared 25. Òfin yìí bákan náà a lè lò láti fi multiply nọ́mbà méjì tó jẹ́ pé ìròpọ̀ àwọn nọ́mbà tó parí àwọn nọ́mbà méjèèjì 10 ni o, tí n tó sì bẹ̀rẹ̀ wọn bá papọ̀, gẹ́gẹ́ bí àpèjúwe 23 times 27. bẹ́ẹ̀ ni nọ́mbà kan náà ló jọ bẹ̀rẹ̀ wọn, ìròpọ̀ àwọn nọ́mbà ìparí wọn 10 náà ni o. A ní ká má dáa láàmú, yóò mọ jẹ́ kí ni o, yóò mọ jẹ́ 2 yìí nọ́mbà àkọ́kọ́ multiply rẹ̀ pẹ̀lú eléyìí tó tún kan nù òǹkà tí ń ṣe 3 yóò jẹ́ 6. àwa máa multiply àwọn nọ́mbà àparí yẹn 3 times 7 21. Ó tún rọrùn fún wa láti lè wá square nọ́mbà tó wà láàrin 50 àti 60. Àwọn ni 50 51 52 53 lórí 60 báwọn. Bó la ṣe máa ṣe láti ṣe kò lè rárá ká bá ní 51 times 51 tí a mọ̀ sí 51 square. Òun náà ni pé kí mọ́ dára mi láàmú, nọ́mbà tó parí tí a mọ̀ sí 11 máa rò ó papọ̀ mọ́ 25. So ti yé mi báwọn, 25 plus 1 yóò jẹ́ kí ni o, 26. Máa wá multiply wọn papọ̀, 1 times 1 01. Ajá sí pé ká pé n bá fẹ́ ṣe 52 square tí ń ṣe kí ni o, 52 times 52. Ọ̀yà ẹ rí pé nọ́mbà tó parí 2 ni o, yóò mọ jẹ́ 2 plus 25 27. Máa multiply àwọn nọ́mbà wọn papọ̀ tí ń ṣe 4. So yóò bá wọn. Ọ̀yà tó bá yẹ pé 57 times 57 kọ́ tí a mọ̀ sí 57 square kò lè rárá, yóò jẹ́ 7 plus 25 32. 7 times 7 49. Ọ̀dà sẹ́ẹ̀lì sọ eléyìí fún mi, 58 squared 59 squared 55 squared. Ẹ lè gbé sí yín sábàlá ìrísí. Ọ̀dà.